èèyàn wa nílé lóko akíyí o, akí ẹ̀yin mọ́mì, akí ẹ̀yin dádì, akí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n wa, akí gbogbo ẹ̀yin àbúrò wa lọ́tún lósì Nàìjíríà àti lókè òkun. Mo kí gbogbo yín. Mo fa àkókò yìí mo dedicate ẹ̀ fún gbogbo mùsùlùmí pátápátá tó wà ní gbogbo orílẹ̀-èdè àgbáyé, kì í ṣe Nàìjíríà nìkan, orílẹ̀-èdè gbogbo àgbáyé. Mo dedicate àkókò yìí fún yín láti kí yín wípé ẹ kú àwẹ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́, ẹ̀mí máa ṣíkà lágbára Ọlọ́run. Lágbàdógbó ohun tẹ́ ẹ bá wá sọ nínú àwẹ̀ yìí nípa Yorùbá nation ni, nípa ìdílé yín ni, nípa ohun gbogbo tẹ́ ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹ̀ pátá lọ́lọ́run máa ṣe. Àwẹ̀ tí ọdún yìí Ọlọ́run á ro ti ọdún tó kọjá tó jẹ́ kó rí bákan náà, kó rí bákan, nítorí pé ìlú yìí ló jẹ́ kí tọdún tó kọjá rí bákan. A ní kòrónà, wọ́n kàn ń parọ́ pé kòró wà ní, ṣùgbọ́n Ọlọ́run á wá wo ti ọdún tó kọjá pé wọ́n jẹ́ kó rí bákan. Èyí tẹ́ wá ń ṣe ní ọdún yìí, gbogbo ẹ̀yin mùsùlùmí pátá, gbogbo ẹ̀yin mùsùlùmí, àwẹ̀ tẹ́ ń gbà lọ́dún yìí pátá, Ọlọ́run máa ro tì tí ó jẹ́ kó rí bákan, tíjọba orílẹ̀-èdè yìí tó fi nítorí pé ohun tó fẹ́ jẹ tó jẹ́ kó rí bákan, á wá wo tì yẹn, á wá fi gbogbo tẹ́ gbà nínú tì yìí, Ọlọ́run wá fi dá yín láre. Gbogbo àdúrà tẹ́ ń gbà lórí wa, tẹ́ ń gbà lórí Yorùbá nation, gbogbo àdúrà yìí pátá, àdúrà tẹ́ máa gbà lórí ara yín náà, gbogbo ẹ̀ pátá lọ́lọ́run máa jẹ́ kó gbà fún yín pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Lọ́la iná tina, lọ́la bísímìláì, mo fi gbogbo ẹ̀ mo fi bẹ Ọlọ́run pé gbogbo àdúrà lọ́la kún fún àyàkù tó jẹ́ pé wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀, òun náà ni ti Ọlọ́run. Mo fi gbogbo ẹ̀ pátá mo fi bá Ọlọ́run sọ̀rọ̀ ní ọ̀sán yìí wípé gbogbo àdúrà fún gbogbo ẹ̀yin mùsùlùmí ń gbà nínú àwẹ̀ yìí pátá, kọ́lọ́run kó jọ kó wo nínú ọlá rẹ̀, kó wo ọlá rẹ̀ gangan, kó wo ọlá tó fi dá sánmọ̀, kó wo ọlá tó fi dá ilẹ̀, tó wo ọlá tó fi dá gbogbo ọ̀run pátá, kó wá wo ọlá yìí pátá, kó wo ọlá wípé òun ló pe gbogbo àwọn ìránṣẹ́ pátápátá, kó wo ọlá rẹ̀, kó jẹ́ kí gbogbo àdúrà yín kó gbà pátá. Ẹ ṣé gan ni, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ní alẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun la máa mú sọ ní alẹ́ yìí. Mo sì fẹ́ jẹ́ kí gbogbo àwọn èèyàn pátá, mo bẹ̀ yín, bí a ti ń lépa ọ̀rọ̀ Yorùbá nation yìí, mi ò fẹ́ jẹ́ ká dúró. Àkókò tá a wà yìí a ti dé ibi tó jẹ́ ká dé. Àkókò yìí kì í ṣe àkókò tá a máa ní a máa lọ week, we continue. Kò sóhun tí wọ́n máa ṣe fún wa, wàláì wọ́n ń ṣeré ni. Kò sóhun tẹ́nikẹ́ni lè ṣe fún wa, ẹ̀tọ́ wa ni. Tá a bá rí ohun tó dáa ká ní kò dáa, òun làkọ́ táwa náà ń sọ nìyẹn. Àbí ká wá rí ohun tó dáa ká wá dẹnu dákẹ́. Àìmọye èèyàn ló ti kú nípa ìwí pé wọ́n ò jẹ́ kí wọ́n lè sọ̀rọ̀, wọ́n dẹ̀ gbọ́ ẹ̀mí lẹ́nu wọn. Kò possible pé ká rí ohun tó dáa ká dẹ̀ silent, kò possible. We are to say it. Ẹ bá wa share, ojú òní tì yìí. Gbogbo ẹ̀yin mùsùlùmí pátá ni mo fi àkókò yìí kí lórúkọ Jésù. Gbogbo ohun tá à ń ṣe pátá gẹ́gẹ́ bí àwẹ̀, Ọlọ́run á jẹ́ kí ó bọ́ sí ojú ọwọ́ tí a fẹ́. Mo tún àkókò gbogbo ẹ̀yin ọmọ ìyá mi pátá kìrìsìtẹ́nì níbi gbogbo pé ẹ ṣé gan ni. Ẹ̀yin màmá tẹ́ ń fi àdúrà tẹ́ fi ń ràn wá lọ́wọ́, mo dúpẹ́ lọ́wọ́ yìí tó pé ọ̀pọ̀lọpọ̀ ní ń pè mí tó pé àdúrà lọ́kọ̀ máa gbà fún mi. Ẹ ṣé gan, mo dúpẹ́. Èyí tẹ́ tún wá ń pè wá náà tí a ò tí ì gbé aago yín, iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa ni o. Ẹ má bínú sí wa o, mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run, iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi ni. Ẹ má bínú sí mi rárá, ojú òní tì yín, ẹ ò ní ṣe àṣetì, ògo Olúwa sì máa farahàn láyé yín. Gbogbo ẹ̀dá tí ń gbọ́ mi pátápátá, níbi tí wọ́n bá iṣẹ́ yín dé, níbi tí ayé bá iṣẹ́ yín dé, níbi tí èṣù bá iṣẹ́ yín dé, lórúkọ Jésù, ìwọ tó ń táìpù àmì, gbogbo ẹ̀yin tí ń táìpù àmì àti ìwọ tí ń ṣe àmì sínú rẹ̀, lórúkọ Jésù mo gbàdúrà fún yín wípé níbi tí wọ́n bá iṣẹ́ yín dé, Ọlọ́run kó ṣí wọn lọ́wọ́ iṣẹ́. Níbi tí èṣù bá iṣẹ́ yín dé, ọ̀run kó ṣí wọn lọ́wọ́ iṣẹ́. Níbi tí ayé tó bá iṣẹ́ yín dé, Ọlọ́run kó ṣí wọn lọ́wọ́ iṣẹ́. Yorùbá nation yìí, ẹnikẹ́ni tó bá dúró sí ọ̀nà rẹ̀, àtòun àtàwọn ọmọ ẹ̀ la máa fi palẹ̀ ogun mọ́, bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Ẹ share ẹ máa subscribe lórí YouTube wa. Ẹ ṣé gan ni ẹ̀yin mọ́mì wa, mo ní kí n kí gbogbo yín ni o. Ẹ ṣé gan ni, èmi ti yín tòótọ́ bàbá confam JP. Ohun gbogbo di alẹ́, wíríwìnì ọ̀rọ̀ máa jáde lálẹ́, wíríwìnì ọ̀rọ̀ ó máa jáde lálẹ́. Ẹ ṣé gidi ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa lọ́tún lósì gbogbo bíkíbi Nàìjíríà tòkè òkun, ẹ̀yin afẹ́nifẹ́re wa, bẹ́ẹ̀ inú mi ń dùn bẹ́ẹ̀ ṣe máa ń pè wá. Ṣé lè pè mí, kò sóhun tó fẹ́ fèmí ṣe,
kò sí ẹni tó lè trace mi tó máa rí nọ́mbà mi. Kí wá ni mo àwa àìdí nọ́mbà fún mi ò bójú, mi ò ní nǹkan tó, kò sí ẹni tó fẹ́ fi èmi ṣe. Tẹ́ lọ fi ọkàn balẹ̀, kò fi ohun tó fẹ́ fi gbogbo àwa àwọn agitator Yorùbá, kò sí ohun tí wọ́n fẹ́ fi wọ́n ṣe. Ẹ fọkàn yín balẹ̀. Tọ́báyà ti jẹ́ wípé ní orí òtítọ́ là ń ṣe, ẹ̀yin èèyàn wa, ẹ lọ fọkàn yín balẹ̀, ó máa dára. Ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín. Ẹ ṣé mo dúpẹ́, ẹ káàsán, ojú òní tì yín. Tèmi tí tòótọ́, bàbá confam JP. Mò ń bọ̀ o, mi ò tí ì dé, ó dalẹ́.